Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: ọkàn Ọlọ́run fún olùṣọ́ àgùntàn rere. Ìwé orin ìkẹta. Fi ìyìn fún Jésù olùràpadà wa. Ẹ̀kọ́ àkọ́sórí: ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ sí àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Sọtẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn olùṣọ́ àgùntàn pé, ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì tí ń bọ́ ara wọn. Àwọn olùṣọ́ àgùntàn kì bá bọ́ ọ̀wọ́ ẹran. Ìwé wòlíì Èsíkíẹ́lì orí 24 ẹsẹ̀ 2. Bíbélì kíkà. Ìwé wòlíì Èsíkíẹ́lì orí 24 ẹsẹ̀ 1 dé 6. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ sí àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Sọtẹ́lẹ̀ kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí fún àwọn olùṣọ́ àgùntàn pé, ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn Ísírẹ́lì tí ń bọ́ ara wọn. Àwọn olùṣọ́ àgùntàn kì bá bọ́ ọ̀wọ́ ẹran. Ẹ̀yin jẹ́ ọ̀rá, ẹ sì ń fi irun àgùntàn bóra. Ẹ pa àwọn tí ó sanra, ẹ kò bọ́ agbo ẹran. Ẹ̀yin kò mú aláìlera lára le, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá. Bẹ́ẹ̀ ni ẹ kò dí èyí tí a ṣá lọ́gbẹ́. Bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a ti lé lọ padà bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tí ó sọnù, ṣùgbọ́n ipá àti ìkà lé ẹ ti fi ń ṣe àkóso wọn, a sì tú wọn ká. Nítorí tí olùṣọ́ àgùntàn kò sí, wọ́n sì di oúnjẹ fún gbogbo ẹranko ìgbẹ́ nígbà tí a tú wọn ká. Àwọn àgùntàn mi ṣáko ní gbogbo òkè àti lórí gbogbo òkè kéékèèké. Nítòótọ́, a tú ọ̀wọ́ ẹran mi ká ilẹ̀ gbogbo. Ẹnikẹ́ni kò béèrè wọn kí ó sì wá wọn lọ. Ẹ̀kọ́: nígbà tí àwọn adarí bá ń fìyà jẹni, dípò kí wọ́n máa darí, ó máa ń ba ọkàn Ọlọ́run jẹ́. Ní àkókò Èsíkíẹ́lì, àwọn adarí Ísírẹ́lì, àwọn ọba, àwọn àlùfáà àti wòlíì yan àwọn tí ó yẹ kí wọ́n máa dáàbò bò jẹ. Wọ́n sì fìyà jẹ wọ́n nítorí ìmọ̀tara ẹni nìkan. Wọn kò dáàbò bo àwọn ènìyàn, àti nítorí ìdí èyí, àwọn ènìyàn kò ní olùṣọ́ àgùntàn. Èyí kì í ṣe ìwà ìbàjẹ́ nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ìrẹ́jẹ lápapọ̀ àti ìgbẹ́kẹ̀lé Ọlọ́run nínú wọn. Ìmọ̀tara ẹni nìkan àwọn aṣáájú wọ̀nyí dùn àwọn ìran tí wọ́n nílò ìtọ́sọ́nà àti àtìlẹ́yìn. Ní àkókò yìí, a kọ àwọn ènìyàn sílẹ̀ láìsí olùṣọ́. Ọ̀pọ̀ nǹkan ni Ọlọ́run retí lọ́dọ̀ àwọn adarí. Láìka ipò yòówù ká wà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, ẹ̀ṣẹ̀ ló jẹ́ láti máa rẹ́ àwọn ọmọ abẹ́ wa jẹ pẹ̀lú ọgbọ́n ẹ̀wẹ̀. A gbọ́dọ̀ ronú pé ìpè tí a pè wá láti jẹ́ adarí jẹ́ àǹfààní àti pé kì í ṣe ẹ̀tọ́ wa. Gbogbo iṣẹ́ tí a gbé lé wa lọ́wọ́ la ó ṣe ìṣirò rẹ̀. Gbogbo wa ni a ó jíyìn iṣẹ́ ìríjú wa níwájú Ọlọ́run tí ó dá gbogbo wa. Ẹ̀kọ́ àmúrelé: a gbọ́dọ̀ máa bi ara wa léèrè pé, ṣé mò ń sin àwọn ẹlòmíràn bí Olúwa ṣe fẹ́ràn mi? Àdúrà: Olúwa fún mi lọ́kàn adarí tòótọ́. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.